How old are you? What Jacob soon? Yeyetunde Veronica wọ́n ṣoríire o ọmọ ti bímọ ore o wọ́n bímọ ore wọ́n mọ bímọ ayẹyẹ o ìyàn ayùn lẹ́nu rẹ o Veronica ọmọ yẹn ní ìlàwẹ̀ Èkìtì o. Ayọ̀láyé nǹka aya olóhùn òdòdó. Àjọjẹ ọmọ pẹ́ oúnjẹ ọmọ ayọ̀ lẹ́nu rẹ o. Àpátapàrà ìwúdé. Bàbá wáyé ire tá a ṣayé ire tá a bímọ ire tá a tún tọ́jú ọmọ bí ọba làárí. Mrs. Yetunde Veronica olórí Adélẹ́kàn Ọláyínká olórí Ọláyínká ló ń sọjọ́ bí ẹ̀. Ẹ jẹ́ kí ẹ bá mi kí ẹ jẹ́ jọ panupọ̀ sọ wípé àṣèyí ṣàmọ́dún lómi ọjọ́ ìbí Veronica làwọn ọmọ bá gbé Ferrari wọlé ọkọ̀ bọ̀gìnì ayọ́kẹ́lẹ́ ọlọ́yẹ ni wọ́n gbé fáwọn òbí wọn. Ọ̀nàrẹ́bọ̀ Ọláyínká ló sọ wípé gbogbo èèyàn ọmọ tẹ́ ẹ ṣe yìí ọmọ ṣerú ẹ̀ fún yín gbogbo èèyàn ọmọ Adélẹ́kàn ẹ kú ayẹyẹ tọjọ́ bí màmá yín Arámidé Barrister Adéfẹ́mi Adékọ́lá Adétáyọ̀ gbogbo èèyàn ọmọ Ọ̀nàrẹ́bọ̀ Ọláyínká Adélẹ́kàn pátá àtẹ̀yìn ọmọ gbogbo yín pátá lẹ́ ó ṣoríire oríire òun ò ní bìbànújẹ́ á sì bá yín kalẹ̀ Veronica ìyá mi aláyére ogún ọdún ọjọ́ òbí tòní o ọmọ Òkèṣọlá òkè kàkà tí ń ka mọ́tò láyà ó ti ṣe wọn ọlá fún ọ ó ti tì ọ́ sílé ọlá níbi ọlá ti yí ọ ká nílé ọmọ Adélẹ́kàn Veronica bórí bá ń gbé ní dépò ọlà láyé ìṣẹ̀dá rẹ̀ agbọ́kọ agbáwọn ọmọ rẹ̀ dépò ọba Adélẹ́kàn bá dé bá kẹ̀yìn kò léèwọ̀ adéyíwọnú ọlá ni Yéyétúndé ọlọ́jọ́ ìbí ọmọ wọn ìlàwẹ̀ Èkìtì ọmọ ní kò torí wíwẹ̀ kó máa kúrọ sọ́jà kó wí kẹ́nájà kan bomi alura ọmọ àgbótó mọ̀jà kó gbó mẹ́ni burúkú orí ọmọ ẹlẹ́kùnlé àdéwúre ọmọ awúre pa aṣẹ panu ọmọ erúbọ sí tẹ̀yẹ̀yáyà ayékèlúlé àbárẹ ó ti yà sán mọ́ nílùú ìjànà ọmọ asọ̀rọ̀ kásífóró gíjọ́ òrìjọ́ kan bá mú kíkẹ́lu kejì ọmọ kẹtọ́lú mògúnlé àbárẹ ọmọ onímògùn mògún àjànàyà ọmọ onímògùn mògún àdẹmúwẹrẹ mògún ìjànà kékeré ọ̀run wàjọ lẹ̀ sí ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ kan bá dórí òkun lọ́nà òjànà ekuru ìjànà èyí ríbi yẹ̀dẹ̀ ìbẹ́dọ́ ọmọ apàrágbàlù ọmọ jẹun sanra ọmọ nkóyọ lórí àwọn kọ́pà lórí ògbẹ́ ó mọ́tò gbómú kakíka sọ̀pá dédé ọmọ jẹ̀gẹ̀dẹ̀ kan méyìn kalẹ̀ ọmọ ẹlẹ́gẹ̀dẹ̀ gbẹ̀rẹ̀ ọmọ gẹ̀dẹ̀ yìí ṣuṣu ọmọ òrìjòkè jẹ́mílà kí mi ṣe bí Ayọ̀láyínká aya Adélẹ́kàn ọlọ́jọ́ 65 years ó ti kú òní bíntì nínú ayé máa dá kọjọkọjọ máa lọ máa bọ̀ nínú ọlá Olódùmarè ọba máa yan pàǹdà gbogbo ẹni tó bá ń bínú rẹ ẹni kí wọ́n bínú lọ sódò kí wọ́n lọ wẹ̀ kẹjà ńlá kó lè yọjú wọn jẹ. Veronica, happy birthday to you ma and we all wish you long life and prosperity. ìgbọ̀dún wa mìíràn gbogbo èèyàn ọmọ Adélẹ́kàn gbogbo yín pátápátá ẹ ó máa rí tajé ṣe ìgbà gbogbo yín ti ń dùn yí Ọlọ́run ọba òní tó tán ọlárẹ̀wájú lẹ ó mọ jẹ́ ẹ níjọ lára yìí láíláí lágbára lọ́wọ́ Olódùmarè ọba ilé aláyọ̀ tó ti ń dùn yìí kò ní kan lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ má gbàgbé o ẹ bá ń fowó tọ́kì àti fried rice tèmi ránṣẹ́ o tí wọ́n bá ń béèrè wípé ta ló ń kọrin ewì fún ọlọ́jọ́ ìbí ẹ sọ fún ọ wípé Àpáta Ewì lórúkọ mi tó bá wá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìlì tọ̀dọ̀ tèmi mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. wọ́n ṣoríire o ọmọ ti bímọ ore o. wọ́n bímọ ore wọ́n mọ bímọ ayẹyẹ o. ìyàn ayùn lẹ́nu rẹ̀